kú dédé àsìkò yìí ìròyìn àgbáyé la mú wá sí etí ìgbọ̀nyín láti lè ṣe BGI TV kí n tó máa ka ìròyìn àgbáyé náà sí ní létí lẹ́kọ̀ọ́rẹ́ ṣáájú ẹ̀gbọ́n àkọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Àbá tuntun ti ètò ìdìbò gbogbogbò eléyìí tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà dá náà ni ó ti fa awuyewuye láàrin àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Alálàyé lórí ọ̀rọ̀ ará ìlú Mandi Shehu náà ni ó ti bẹnu àtẹ́lu olórí ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti gba àwọn ènìyàn 23 eléyìí tí àwọn òṣìṣẹ́ elétò ààbò dóòlà. Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé àti ayaba olórí Àbíwùmí Ọ̀wádé ti ṣàbẹ̀wò sí olóyè Habib Okunola. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fọwọ́ òfin gbé àwọn afurasí 4 fún ẹ̀sùn kíkópa nínú ìwà fífọmọṣòwò ẹrú. Ẹ má gbàgbé láti darapọ̀ wá lójú òpó ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyè dẹ̀ ṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àbá tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà dá láti darí ètò ìdìbò ààrẹ àti gómìnà bákan náà ti ìpínlẹ̀ àti àwọn ètò ìdìbò ilé ìgbìmọ̀ àpapọ̀ nínú oṣù kọkànlá ọdún tó ń bọ̀ náà ni kò tí ì dára tó lójú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Bákan náà àwọn aṣòfin ìjọba àpapọ̀ ń dábàá wípé ó yẹ kí ètò ìdìbò gbogbogbò ilé tó ń bọ̀ kó wáyé láàrin oṣù 6 ṣáájú ìparí àkókò ìṣèjọba tó wà lórí àlééfà eléyìí tí yóò fi wáyé nínú oṣù kejì tàbí oṣù kẹta gẹ́gẹ́ bí ó ṣe máa ń wáyé tẹ́lẹ̀. Àbá náà ni ó wà nínú àtúnṣe ìlànà sí òfin ètò ìdìbò ọdún 2022 láti rí dájú wípé àwọn ètò ìdìbò sí ipò ààrẹ àti àwọn gómìnà wáyé ó kéré tán láàrin ọgọ́rùn-ún ọjọ́ lé ní 185 days ṣáájú ìparí àkókò àwọn alákòóso. Bákan náà ọ̀kan lára àwọn tí wọ́n gba àbá náà ni agbẹjọ́rò ìpínlẹ̀ Èkó Káyọ̀dé Akínolú, ẹni tí ó ṣe àpẹẹrẹ bí gbogbo èròǹgbà náà yóò ṣe wáyé. Ó sọ di mímọ̀ wípé eléyìí yóò mú àdínkù dé bá ìjẹgúdújẹrá ìdìbò sí àwọn ìpele kan nítorí wípé bí ààrẹ bá ṣe ń du ara rẹ̀ náà ni àwọn gómìnà yóò ṣe máa du ara wọn. Lákòótán alága ilé ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò Adébáyọ̀ Balógun náà ni ó ti sọ di mímọ̀ wípé àbá náà ni wọ́n gbé kalẹ̀ láti dojúkọ àwọn ìdojúkọ ètò ìdìbò. Alálàyé lórí ọ̀rọ̀ ìlú Mandi Shehu náà ni ó ti bẹnu àtẹ́ lu olórí ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio mú sísọ di mímọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lókè òkun wípé ebi àti ìyàn ti di ọ̀rọ̀ ìtàn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú àtẹ̀jáde ilé tí Shehu fi léde lójú òpó ìkànnì abẹ́yẹfò rẹ̀, ó ra ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lókè òkun láti kọtí kún sí ọ̀rọ̀ tí Godswill Akpabio sọ. Bákan náà Shehu sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti jẹ gbèsè tó tó tírílíọ̀nù 150 náírà 170 trillion naira tó ti sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ ebi àti pé Godswill Akpabio náà ni ó ń ṣojú àwọn ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́nà àìtọ́. Shehu tẹnumọ́ wípé àwọn ọ̀dọ́ tó tó 60 mílíọ̀nù náà ni wọn kò ríṣẹ́ pẹ̀lú 30 mílíọ̀nù àwọn ọmọdé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọn kò rí oúnjẹ tó ń ṣara lóore jẹ. Lákòótán Shehu rọ àwọn ènìyàn láti wẹ ara wọn mọ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nípa àwọn adarí eléyìí tí wọ́n jèrè nínú irọ́ pípa tí wọ́n sì ti sọ ẹ̀tàn di ìgbé ayé. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak náà ni ó ti gba àwọn ènìyàn tó tó 23 eléyìí tí àwọn òṣìṣẹ́ ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà dóòlà lánàá òde yìí. Bákan náà gómìnà Abdulrazak ti gbóríyìn fún àwọn òṣìṣẹ́ ikọ̀ ológun náà fún iṣẹ́ takuntakun àti ìfarajì wọn tí ó sì sọ di mímọ̀ wípé àṣeyọrí náà ló farahàn láàrin àwọn òṣìṣẹ́ elétò ààbò nínú dídógun ti ìgbésùnmọ̀mí àti ìjínigbé. Lákòótán gómìnà náà gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ elétò ààbò mìíràn fún àtìlẹ́yìn wọn. Bákan náà gómìnà náà fi dá àwọn ènìyàn tí wọ́n dóòlà lákàtà àwọn agbésùnmọ̀mí lójú wípé ìjọba yóò ṣàtìlẹ́yìn fún wọn.
Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé àti aya rẹ̀ ayaba olórí Àbíwùmí Ọ̀wádé náà ni wọ́n ti ṣàbẹ̀wò sí olóyè Habib Ọlálékan Òkúnọlá lánàá òde yìí ọjọ́ 28 oṣù kẹwàá ọdún tí a wà yìí. Ìpàdé náà ló wáyé nílé olóyè àgbà Òkúnọlá eléyìí tó kalẹ̀ sí agbègbè Lẹ́kì nípínlẹ̀ Èkó. Ìpàdé náà wáyé ní èrò láti mú kí ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tó wà láàrin Aláàfin àti àwọn olóyè rẹ̀ gbòòrò sí fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Lásìkò àbẹ̀wò náà olóyè Òkúnọlá ṣàfihàn ìtàn pàtàkì tó wà nínú ìpàdé náà. Bákan náà ó sọ di mímọ̀ wípé Aláàfin tẹ́lẹ̀ ọba Lámídì Adéyẹmí ti ṣe àbẹ̀wò sí òun lákòókò tí ó ń da àdúrà àti ìmọ̀ràn. Bákan náà ó fẹ̀mí ìmoore hàn sí Aláàfin tuntun fún àbẹ̀wò náà tí ó sì ṣàpèjúwe àbẹ̀wò náà gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ tuntun nínú ìbáṣepọ̀ tó wà láàrin ara rẹ̀ àti ìtẹ́ Aláàfin. Ó sì tẹnumọ́ wípé ìpàdé náà kọjá ìbáṣepọ̀ nìkan, ó tún ṣàpèjúwe ìmúpadàbọ̀sípò àti ìlérí tuntun náà láti mú ìdàgbàsókè àti agbára wá fún àwọn ará ìlú Ọ̀yọ́ àti fún gbogbo ilẹ̀ Yorùbá. Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé náà ni ó ti ṣàpèjúwe àbẹ̀wò náà gẹ́gẹ́ bí ohun tó ní ìtumọ̀. Bákan náà ni ó tó yìn fún olóyè Òkúnọlá fún àtìlẹ́yìn rẹ̀ láti ìgbà tí òun ti goróyè. Lákòótán ó sọ di mímọ̀ wípé ìjíròrò wọn náà ló dálé lórí ọ̀rọ̀ ìlú àti láti mú ìbáṣepọ̀ wọn gbòòrò fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fọwọ́ òfin gbé àwọn afurasí 4 eléyìí tí wọ́n ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú fífọwọ́pọ̀ láti gbé ọmọ láti fi ṣòwò ẹrú ní agbègbè Ìfitẹ̀ Àkúzù ní ìjọba ìbílẹ̀ Oyin nípínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Tochukwu Ikenga ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó jẹyọ lánàá òde yìí. Nínú àtẹ̀jáde náà ó sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ kan tí wọ́n pè ní Rapid Response Squad tí wọ́n sì fọwọ́ òfin gbé àwọn afurasí náà lówùúrọ̀ àná ọjọ́ Ìṣẹ́gun. Bákan náà agbẹnusọ náà ti sọ di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti dóòlà ọmọ òòjọ́ ọmọbìnrin ọ̀sẹ̀ kan lákàtà àwọn afurasí obìnrin náà pẹ̀lú ẹ̀sùn fífọmọ ṣòwò ẹrú. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn afurasí náà ni wọ́n ti fikùn lukùn láti ra ọmọ tuntun náà ní owó tó tó mílíọ̀nù 1.7 náírà 1.7 million naira tó sì jẹ́ wípé wọ́n ti san owó tó tó ẹgbẹ̀rún lọ́nà 350 náírà 350,000 naira fún ìyá ọmọ tuntun náà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Peace Elijah Moses. Lákòótán agbẹnusọ náà ti sọ di mímọ̀ wípé ọmọ tuntun náà ti wà lábẹ́ ìtọ́jú. Bákan náà alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra CP Ikioye Oturugu ti pàṣẹ láti gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ìwádìí ìwà ọ̀daràn fún iṣẹ́ ìwádìí àti ìgbésẹ̀ tó tọ́. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Àbá tuntun ti ètò ìdìbò gbogbogbò eléyìí tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà dá náà ni ó ti fa awuyewuye láàrin àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Alálàyé lórí ọ̀rọ̀ ará ìlú Mandi Shehu náà ni ó ti bẹnu àtẹ́ lu olórí ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti gba àwọn ènìyàn 23 eléyìí tí àwọn òṣìṣẹ́ elétò ààbò dóòlà. Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé àti ayaba olórí Àbíwùmí Ọ̀wádé ti ṣàbẹ̀wò sí olóyè Habib Òkúnọlá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fọwọ́ òfin gbé àwọn afurasí 4 fún ẹ̀sùn kíkópa nínú ìwà fífọmọ ṣòwò ẹrú. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ lójú òpó ìkànnì àbádọ́rẹ̀wá Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgede Ìmọ̀ _22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àdùọlá. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.